pé ọba wọ́ ìjọba lúfẹ̀ ọlọ́run tó wá gbé kábíyèsí sóyè náà ni wá fi bẹ ọlọ́run, ni wá fi ọlọ́run náà fi ń bẹ kábíyèsí àti gbogbo ọmọ Ifẹ̀ pátá ká tó wá ní gbogbo ọmọ Oòduà. kábíyèsí ẹ dákun àfọlá títóbi ọlọ́run bẹ̀ yín, ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́, ẹ ṣe bí ẹ pẹ́ gbọ́, ẹ mójú kúrò, ẹ fojú fo ọ̀rọ̀ tí Májàsọ́lá Sunday Igboho sọ. kábíyèsí ọlọ́run ní ká sọ òótọ́ ọ̀rọ̀ bó ṣe lè wù bó korò tó. alábòsí pọ̀ nu ọmọ Yorùbá, a sì gbà pípẹ́ á padà lọ bá ọlọ́run ọba mi Àjọkẹ́ ayé Àṣàkẹ́ ohun tó ṣẹ̀dá wa. ó sì ṣàdéhùn ní Àlùkùránì, ó ní mùnáfìkì alábòsí ọkùnrin àtobìnrin inú wa pé the debt ìsàlẹ̀ nínú pátápátá lòun ó tì wá bọ̀. kábíyèsí gbogbo wa là ń bú ọba lẹ́yìn lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Fúlàní, gbogbo wa là ń bú ọba. tó bá kọ́ ọmọ Yorùbá 100 ilẹ̀ nílé àtòkò àtàwọn táwa lẹ́yìn odi, tó bá kọ́ 100 ilẹ̀ 90 ní ń bú àyìn ọba, 90 ní ń bú àwọn olóṣèlú, 90 ní ń bú gómìnà. àmọ́ mùnáfìkì ló pọ̀ nù wa. báwo ní social media ń sìn àwọn mùnáfìkì tí wọ́n ti gbàgbé gbogbo ń tájọ́ ń ṣe tèmi ń ṣe tẹ́yìn ń ṣe yìí á padà lọ jábọ̀ dẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n ti kọ̀kọ́ kúkọ lọ. kábíyèsí kò sí bá bá ẹni tí wọ́n bí nílẹ̀ Oòduà tí ó bu ọba lẹ́yìn tí ó wà déwájú rẹ̀ tí ó wà bú. ẹ dákun ẹ má bínú, ẹ̀yin ní Májàsọ́lá ti ń bú yín àtàwọn tí wọ́n jọ ń bú yín. bóyá lè yà kọ́ olóyè Májàsọ́lá lọ́gbọ́n tó débi ìsàbòsí ẹ̀mí ara mi. mò ń pè 24 hours, ó bára rẹ̀ níbi tó ti bára rẹ̀ kìí sóhun, ó bára rẹ̀ ń bẹ̀ ní Ọlọ́run wù ú. Ọlọ́run ni mo kàn fẹ́ sí ó fẹ́ fi dára, ó fi dára ni. ta ni Májàsọ́lá? ìjà mélòó ló lè jà? ta ló bá jà? kò ní streetwise. mo ti pè many times pé ṣọ́ra fún Yorùbá, ṣọ́ra fún Yorùbá, ṣọ́ra fún Yorùbá. bóyá lè yí ìsìn àdánwò tó fi dánwò yín sìn, bóyá ajé ó gbọ́. kábíyèsí ẹ má bínú o, ẹ fojú fò ó. ọmọ Yorùbá tí lòun dìjà fún ọmọ Oòduà tó lòun gbìjà táwọn jọ ń ṣe mítìnì, kákọ́s mítìnì kì í ṣe interview o. kéèyàn máa báyàn ṣe kákọ́s mítìnì, nínú àwọn tó jọ ń ṣe kákọ́s mítìnì kọ́ tún wá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tán wájọ ń sọ, ó tún wá lọ tà fọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ tí ń ṣe blọ́gà. wọ́n sì fẹ́ gba Oòduà nation, Yorùbá nation. Yorùbá ń dalẹ̀ Yorùbá láì tí ì débì kankan. Ọọ̀ni ìrìnsà ọba mi Adéyẹyè, mo fọlá àníkú Ọlọ́run bẹ̀ yín, gbogbo ọmọ Ifẹ̀, gbogbo ọmọ Oòduà tọkàntọkàn, mo fọlá àníkú Ọlọ́run bẹ̀ yín. àfẹn tí ó bá ṣàbòsí, òǹkálukú sì mọ́ra rẹ̀, alábòsí mọ́ra ẹ̀, ẹni bí mọ́ra ẹ̀, olódìbò yẹn mọ́ra ẹ̀, onídọ́rọ̀ mọ́ra rẹ̀. àmọ́ kò ní bọ́ sórí social media kó sọ gbogbo tí mo sọ yìí kó pè mọ́ra ẹ̀. tìbọ́ lòun sì rí inú òǹkálukú wa, Ọlọ́run rí inú. ẹ̀yìn ló ti bọ́ bá ń bọ̀ wá dọ̀bálẹ̀, yóò fẹnu gbolẹ̀. ó ń bọ̀ wá bó ni òṣèlú dọ̀bálẹ̀. àwọn alábòsí lójú ọmọ pé ó bú yín lẹ́yìn. alábòsí ọmọ Yorùbá Májàsọ́lá yóò ní gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ. torí gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ, torí gbogbo ọ̀rọ̀ mo ní ṣọ́ra. bàbá Akíntọ́lá nígbà táwọn bàbá Awólọ́wọ̀ ń jà, ìyàwó wọn lásán náà jọ sọ̀rọ̀ pé èmi àtọ̀rẹ́ mi ti bá fà lónìí tí bá dé house. ọkọ mi ní sùúrù, kó dálẹ̀ ọkọ rẹ̀, kò fẹ́ káàrin ọ̀rẹ́ méjì ó bàjẹ́.
ló bá pọ̀ rẹ̀ tó súnmọ́ bàbá Akíntọ́lá dákun ó ní ó bá ojú tó ṣẹlẹ̀ lẹ́ni má má jẹ́ àárín ọ̀rẹ́ ó dàrú. ọ̀rẹ́ bá gbéra kí n lọ bá ọ̀rẹ́ mi yòókù sọ̀rọ̀ bàbá wọ́n lọ bá gbọ́ àti tó fẹ́ débẹ̀ wọ́n ti prepare alẹ̀ fún. tá ń dalẹ̀ mi kò fẹ́ káàrin ọ̀rẹ́ ó bàjẹ́. Mọ́jàsọ́lá kábíyèsí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀yìn ká tó wá padà bá òun àtàwọn ọmọ Yorùbá ṣe rí òun tó sọ̀rọ̀ ẹ̀yin tó sọ̀rọ̀ yín Ọlọ́run fi ẹ̀yin méjèèjì mìíràn yín wò. ẹ já wọ bí kábíyèsí àti gbogbo ọmọ fi ó ṣe gba ọ̀rọ̀ yìí àtọmọ Oòduà bí wọ́n ṣe gba ọ̀rọ̀ tí Mọ́jàsọ́lá sọ yìí. òun kọ́ Ọlọ́run ló jẹ́ kí Sẹ̀tánù gbẹnu ẹ̀ sọ. ìwọ̀n afẹ́ fi mi wá wò nílẹ̀ Yorùbá tá a la fẹ́ gba Yorùbá nation ṣe ti rí ẹ̀yin Yorùbá tẹ̀ ń ja Yorùbá nation tí mò ń sọ fún un pé má jẹ́ wọn ètí yẹn bá ní mọ̀mọ́ má jẹ́ wọn tìpa má mi wọ́n ṣe àtìpa sí òlọ́pọ̀lọ́ ti ẹ̀ ní. sórí Yorùbá sórí tí Yorùbá ṣe fún ẹ. kákọ́sì wọ́wọ́ gbé pé wọ́n náà wọ́n ṣe fọ́ọ̀mù group kémi wá bí kí wọ́n wá lọ́hùn káwá nígbà tá a fẹ́ ṣe ní ká máa jọ sọ̀rọ̀. alábòsí ó mọra ẹ̀ gbogbo Yorùbá 90% ní ń bú gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gómìnà. kábíyèsí mo fi aláìníkù Ọlọ́run bẹ̀yìn èmi ò lè forí adé bẹ̀yìn torí Islam ò gbà á àmọ́ mo fẹ́ Ọlọ́run tó fi yín jẹ ọba Ifẹ̀ Ọlọ́run náà ni mo fi bẹ̀yìn Ọlọ́run ló fi yín bẹ̀ kì í ṣẹ̀yìn agbára yín kọ́ mo mọ̀yàn kọ́ owó kọ́ ẹni Ọlọ́run fẹ́ fi jọba ni ó sì fi yín bẹ̀ gbàmọ́ra náà ni gbogbo nǹkan náà ló bá ń gbàmọ́ra ẹ̀yìn ló ti bú yín kò tó bẹ́ẹ̀ kó bú yín ṣojú yín gbogbo wa láti ń bú ọba là ń bú gómìnà láti díwájú gómìnà ààrẹ rìn ìyẹn lè fi jù wá lọ yìí tí ìrí ẹni tí ò bú ọba tí ò wá déwájú rẹ̀ tí wà ní mo bú yín kábíyèsí ẹ fọwọ́nú gbogbo ẹ̀yin Ifẹ̀ pátá ẹ má fún ọ̀tá lọ́rọ̀ sọ ọ̀tá nù Yorùbá ara àwọn kan lẹ ti rí hun Yorùbá ló tún dalẹ̀ Yorùbá o ní ìmọ̀ iye àwọn tọ́jọ́ ń sọ̀rọ̀ o kẹ́nìkan wá máa gbé ọ̀rọ̀ tí wọ́n jọ rìkọ́ọ̀dù kó wá lọ gbé ta fún Yorùbá ẹgbẹ́ rẹ̀ gbà tó pé pọ́ máa lè lòun náà àwọn olórí ibú tó pé owó tí wọ́n filẹ̀ láyé ní tí ó da ìlú rú làwọn wá ń ṣíà torí pé òun fẹ́ pawó owó tí ó kọ jìyà tí ó pọ̀ ọwọ́ náà ó ṣàbòsí nù ẹni tó rìkọ́ọ̀dù ṣàbòsí ìwọ tán tà fún tó gbé sórí social media ó ṣàbòsí kò sí jàbí èèyàn alábòsí ọkùnrin inú wa obìnrin inú wa ó gbàgbọ́ náà ló kú lẹ́mí rẹ òṣùmọ̀pọ̀ náà tó lẹ́mí rẹ àti ẹ̀mí mi àjọ padà lọ bá a gbogbo tá a fi bú àwọn ọba ẹni tí ò bá mọ̀ tán ẹni tí ò bá mọ ìtàn ọba ti dàrú gbé òyìnbó ti dé ẹrù báwọn ọba ọmọ nǹkan tó ń ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe bàbá sì bá tàn abárọba bàbá tó wá bá tàn àtàrọba èyí tá a rí ní recently kò yẹ ká rí àríkàndújẹ adégbà tí kábíyèsí Olúbàdàn Ògúngúnnísọ̀ 1 àti bọ̀dá Síàkà gbogbo alágbọ́ lórí TV tí bọ̀dá Síàkà sọ wípé mo lè yí Olúbàdàn kò sí tí ọ̀sẹ̀ lẹ́mìí kan fẹ́ ṣe ni. ṣáà ti gbàgbé ni Uncle Bọ̀dé Thomas àti kábíyèsí Adéyẹmí II Alówólódù Adéníran bàbá àti ọba tèní ẹ ti gbàgbé ni ẹ ti gbàgbé pé wọ́n bá ní wọn lọ sí Èkó ní wọn wọ Èkó tán fi kú wọn padà sọ́yọ́ tán fi kú torí kíni torí wọ́n fi Uncle Bọ̀dé Thomas jẹ́ chairman council of ọba tóyìnbó ti bàjẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní England pé kí ọba máa dìde fún chairman kábíyèsí wò pé ọmọ ìlú mi ó ní culture akọ kò sì mọ̀ pé ẹni tí wọ́n kọ́ tó gbà ó yàtọ̀ sí ẹni tí wọ́n kọ́ tí yóò gbà bàbá jókòó àwọn olóyè dìde ọ̀nkú wẹ̀yìn kí ló ṣe wọ́ ó tún bá kábíyèsí bá tó dìde àbí ìmọ̀ tí chairman ló wọlé kábíyèsí wọ́ apá òsì ó apá ọ̀tún pé ta ni ń bá wí èmi ó tún sọ̀rọ̀ bàbá ó tún gbó mọ́ mi àmọ́ tó tẹ̀yìn ẹ̀ yọ bàbá Awólọ́wọ̀ ní prime minister o
ṣé bàbá Awólọ́wọ̀ ṣe Yorùbá? Kí ni wọ́n ṣe fún kábíyèsí Alówólódù? wọ́n dì tóònù wọn tó wá bá nu wọn sí kò pé ẹ̀wà ń bẹ̀ tí Gbọ́dọ̀ Sàká náà fi sọ pé mo lè yọ Olúbàdàn, ẹ̀wà ń bẹ̀ tán fi yọ Gàǹdújè, ẹ láwọn ó bá ò sọ̀rọ̀. Ó lójú ọ̀rọ̀ tán lè sọ, wọ́n ó rọ̀ wọ́n lóyè. Ìyẹn ni ẹ wo gbogbo ètò òun wá ń sọ ohun láàrin àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ tó bá jẹ́ Yorùbá tàtà ni, tó bá jẹ́ ọmọ Yorùbá tó ti lére jáde ní gbogbo àwọn tọ́jọ́ wà lórí Skype tọ́jọ́ ń ṣe meeting yẹn, ṣe bóyá wọn ó pe Májàsọ́lá sí pé aláì ẹ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní wàláwàá torí yóò ti mọ yín lára, ṣe pé mo ní kò ní streetwise, ó bára rẹ̀ níbi tí kò lérò. Bí mo máa ń sọ fún pé you need a speechwriter, o need a spokesperson. Gbogbo ọ̀rọ̀ ló ní èsì, àmọ́ gbogbo ọ̀rọ̀ kọ́ là ń fọ èsì fún, especially àwọn journalists wọ́n á ju ọ̀rọ̀ sí ẹ. Gbogbo tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí bá ní máa sẹ́ndì, mo máa sọ mo ní máa o ètí lẹ́nu àárọ̀ ẹ̀ lásán mi tiẹ̀ tí wo kékeré kan mọ́ ọkọ̀ wò tẹ́lẹ̀. Inú messenger mi ó kún, orí WhatsApp ó kún. Yorùbá tó ń pariwo fún, o rí pé wọ́n ti dalẹ̀ rẹ, ẹjọ́ ń sọ̀rọ̀, ìwà ń sọ tí ẹ kò sọ, wọn wá tún pè ẹ́ ṣàkíyèsí, wọ́n wá gbé ọ̀rọ̀ tó sọ jáde, ṣé o mọ̀ yìí pé àjọ bọ́ba lẹ́yìn ni. Wàláì tó bá jẹ́ mi níwọ́, àwọn dáàdì mi ọdún bá fọ̀rún kẹ́ má fi ra rẹ̀ wéèyàn ní dásọ̀ Yorùbá mọ́. Tí bàbá mi dán irú ẹ̀ wò, gbogbo àwọn tájọ sọ̀rọ̀ tájọ ṣe mítìnì yẹn wọ́n kẹran. Nǹkan tó rà sọ yìí tí wọ́n kàn sọ ó sọ̀rọ̀ lọ tí wọ́n yẹ kán pè ẹ́ ṣàkíyèsí mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, tó ṣe bá lò wá ń ta kí ni yóò ti mọ́ yín lára o, gbogbo tó yẹ kán pè ẹ́ sí wọn pè ẹ́ sí, wọ́n wá ń dọ́gbọ́n rìkọ́ọ̀dù rẹ. Ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ náà ni kì í ṣe Yíbò, ó tún wá tà fún Yorùbá olórí búkú ẹgbẹ́ rẹ̀ yẹn náà wá gbé sáyé. Sórí pé ọ̀tá pọ̀jù ọ̀rẹ́ rẹ lọ, àwọn ọ̀tá rẹ̀ sì lọ wọn lórí social media, wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ. Akéwùgbà Gold ó pè ẹ́ ṣàkíyèsí níjọ́ Jímọ̀, ìmọ̀ bóyá ó gbọ́, ó ní fura, ó ní kó má jẹ́ ń tà ṣe ní ìlà ṣe tẹ́. Májàsọ́lá akọni ní kábíyèsí fi ẹ jẹ, akọni yìí sọ̀rọ̀ tán. Mo ti sọ fún ẹ many time pé ipò tó ti wà ẹ́ sìn bó ṣe máa sọ̀rọ̀ ó yàtọ̀. Ó rí pé president America tó náà tó gbà, òun tí ẹ ò gbà kò tí kò ń gbà ní ìkẹsí pé wò ó gbà, kò follow speechwriter ohun tó ṣẹlẹ̀. Tó bá ní bọ́ torí ẹni tó béèrè question lọ́wọ́ rẹ, ó mọ nǹkan tó béèrè káwọn lè bá tajà tiwọn. Ẹ̀yin ọba ló ti bọ́ bá o, àwọn adábòsí ló tú àṣírí rẹ̀ tàbá yìí o. Àwọn ọmọ Yorùbá tó ló ń bá ṣe mítì nínú o, àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀fẹ́jọ́ afẹ́gbá Oòduà nation nìyẹn o, tẹ́fẹ́ gba Yorùbá nation. Àwọn ọmọ Yorùbá ọ̀nà tí wọ́n sọ fún ẹ pé àwọn lawyer boys yẹn gbà tí ò sí nǹkan kan tán wà pẹ̀lú ẹ tó wọ́n àwọn lóyà, gbogbo ẹni tó darí wá sọ́dọ̀ ẹ wọn nífẹ̀ẹ́ rẹ tí wọ́n jẹ nì. Gbogbo wọn ti ń pariwo Yorùbá, tá a bá gbé Sunday Igboho tẹ́ bá ṣe kíní kan sọ fún ẹ pé mẹ́jọ wọn tán má tán ara rẹ o. Kí ni ó ṣẹlẹ̀? Májàsọ́lá wọn náà ti sọ pé kábíyèsí à ń lọ, wọn tó wá fẹ́ bẹ́ẹ̀ pé bọ̀dá mi mo ti gbàgbé, bọ̀dá mi Lékan Àlàbí ìwọ náà tiẹ̀ fún wọn sìn torí òní fẹ́ràn wọn. Mo jẹ́rìí Ọọ̀ni mi, mo àtibájọ wà ní, mo jẹ́rìí ṣe intelligent person yóò kàn wọ́n pé òní sọ̀rọ̀. Àmọ́ tó ní ò bá sọ̀rọ̀ àwọn ọmọ ọ̀fẹ́ ńkọ́, àwọn ọmọ Oòduà ńkọ́, àwọn tó wá bá ṣe mítìnì yẹn Ọlọ́run fi hàn pé kó jókòó ara ẹ̀ jẹ,
Ọlọ́run fi hàn ẹ́ pé Májàsọ́lá ebi ń bá gbé ọ sí ní ojókòó sí mọ́kọjá abẹ ibi tó tọ́nà fi ẹ́ sí ọ̀rọ̀ adúró ń bẹ̀ jẹ́ mọ́kọjá abẹ. tó bá ń sọ Yorùbá ẹni káwọn bàbá wa máa ṣe. I don't know. Ọmọ Yorùbá kábíyèsí àwọn ọmọ yín ni wọ́n ń dalẹ̀ ọ̀dàlẹ̀ ló ṣe ń tó ṣe yẹn o. wọ́n jọ bu yín lẹ́yìn ni o kábíyèsí, gbogbo wa lájọ ń bu yín lẹ́yìn o, kì í ṣẹ̀yin nìkan. gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ò sọ̀rọ̀ especially àwọn àtàwọn diaspora lájọ ń bu yín lẹ́yìn bá a ṣe ń bu yín là ń bú gómìnà. bọ́bá Yorùbá bá mọ̀ pọ̀ ọmọ Yorùbá tàtà láwọn tí Yorùbá sọ máa lè wọ́n sì ń act law tó gbé power fún gọ́vnà chairman local government tí ṣe gbé ọba ẹ lè jáde ń fẹ̀ láì ṣe pé gbàṣẹ lọ́wọ́ chairman ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún prime minister Queen of England, the only person tí ò ní driving license, the only person tí ò ní passport easy in travel gbogbo ibi tó bá wù wọ́n wá gbé lọ́ọ̀ fáwa tí kò yẹ ká eradicate lọ́ọ̀ yẹn. gómìnà mélòó ló ní kọ́bọ́ má dìde lẹ́yìn gómìnà Akérédolú? Recently mo rí fídíò kan mo fẹ́ ṣí àyọkọ̀ sálọ́mọ mi lọ́wọ́ ni l'Ondo gbàtọ́ lọ ṣe meeting àwọn ensman yìí kábíyèsí fẹ́ dìde gómìnà sáré tẹ ṣódà wọn mọ́lẹ̀ wọ́n tẹ ṣódà ọba kábíyèsí mi mọ́lẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ síwájú ọba ọba ó jókòó gómìnà ó wọlé ọba ni ó dìde. sọmọ Yorùbá nìyẹn. ebi ọmọ Yorùbá ó fi ọpọlọ Yorùbá ṣe pé wọ́n bí mi lére because ọdún mẹ́jọ ẹni tó bá pẹ́ jù bí ọdún mẹ́jọ náà ni ẹ padà dọ̀bálẹ̀ fọba ẹ padà wà nù traffic tí o sì nǹkan tí o ṣẹlẹ̀ tẹ́ bá kọjá yẹ̀wé tẹ́lẹ̀ omi bá kọjá yàrá bá já àwọn aláyé tó ṣẹ́ tẹ́ mọ́ wọn láyé ń gbajú. bàbá Láàmú ti wà lẹ́yìn mi níta tẹ́lẹ́sà challenge tó ń wá dára oúnjẹ ọlọ́pàá kan ló tẹ̀lé wọn wà nù bóyá wọn náà ní ìjókòó wọn wà nù píjọ ti fi ash color báyìí dírẹ́fà kan ọlọ́pàá kan ẹ̀ẹ̀mejì sí máa rí wọn. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ra aṣọ àtàkàrà níbi ọ̀dọ̀ Fọlá Motors tráfíkì mú wọn bí rádàbà Olúfẹ́mi Ṣódẹ̀ǹdé ọmọ màmá yẹn ló wá rí bàbá ọwọ́ ní àṣẹrí wọn sìn àṣẹ tráfíkì tiẹ̀ máa mú wọn ìjà gbàgbé fẹ́fẹ́fẹ́fẹ́ bàbá wọn ìgbàdà ọba tó dé kábíyèsí sáà tí mo fi kó ń bẹ ọ̀rọ̀ wọn náà sọ ẹrù bí ẹ̀yin náà ń rẹ̀spẹ̀tì àgàtẹ́ ìjókòó lé lórí ni. gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní house àwọn ò ṣe pera wọn jọ pé ó yá ẹja yẹn láti lọ yìí ẹja yọ lọ tí wọn fi ti ń rí ọba wa fín kọ́bó lè máa bá káwọn ọba wa lè máa bá àwọn gómìnà sòwòtọ́ ọ̀rọ̀ òwòtọ́ ọ̀rọ̀ ni wọn ò fẹ́ ní Ganduje ò fẹ́ gbọ́ náà ló fi yọ Lamido lóyè bọ́nà ṣe ní orí nu àmọ́ òwòtọ́ ọ̀rọ̀ ni ò fẹ́ gbọ́ òwòtọ́ ọ̀rọ̀ Ọlọ́run sì ní á sọ mélòó wa ní sòwòtọ́ ọ̀rọ̀ olóyè Májàsọ́lá òun náà ti pẹ́ ń lọ bẹ̀ kábíyèsí ẹ lọ bẹ̀ kábíyèsí wá ṣọ́ra tó bá yẹ tó bá tí ó yẹ kó eléyìí gan kò yẹ kó bá wọn dá sí mọ́ fáwọn tó ti ń wò ìkan kọ́ náà dandan sí torí I don't know èmi ò ń sọ́pọ́tì torí èmi ń lọ jìyà ìní ṣàbòsí ẹ̀mí ara mi ìsìjà alábòsí mo ti àfi tí n bá pé Ọlọ́run sì jọra méjèèjì. ọ̀rọ̀ tó yóò tó sọ tápẹ́ tí ìbá fẹ́ ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ kò ní yóò kọ́kọ́ wo ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yóò dáa àmọ́ ìwọ kọ́ ló wà kọ́kọ́ bú àwọn olórí ibú tó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tẹ́jọ́ ń ṣe mítìnì ló yẹ kó máa bú àmọ́ àwọn mọ̀náfìkì tí wọ́n fẹ́ràn rẹ tẹ́lẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn rẹ wọ́n ti ń bẹ̀ expose ẹ̀ àwọn olórí ibú kan wà lórí péjì mi ń bíbá ó yẹ kí n lọ delete gbogbo mo yé ti àbòsí àtàwọn tí mo pè lọ́rẹ̀ tí mo rò pé wọ́n ní common sense ìwé òsì kò kọ́gbọ́n ẹ kọ́kọ́ bú àwọn olórí ibú tó rìkọ́ọ̀dù bí wọ́n ṣe kàtì ẹ̀gbọ́n tó bá interview rẹ̀ kí ẹ máa báyàn ṣe meeting tó ń sọ̀rọ̀ pa Yorùbá tí sì náwó àpò ara rẹ̀ kẹ́nìkan wá tó rìkọ́ọ̀dù ẹ̀ kó wá lọ tà fún Yorùbá ẹgbẹ́ rẹ̀ ẹ wàá bú yẹn òun lè wá ń bú ṣé tó lórí burúkú yẹn ò bá rìkọ́ọ̀dù ẹ̀ ṣe é mọ̀ pé bọ́ba lẹ́yìn
gbogbo wa lájọ ń bú ọba lẹ́yìn olórí ibu ní gbogbo yín onímùnáfìkí ni yín ẹ sì padà wọnà jáànámọ̀ ìsàlẹ̀ nínú náà lọ tẹ́ ẹ bá mọ̀ yín tẹ́ jẹ́ mùsùlùmù bí gbogbo kírísítà ló bèlífù òbílífù ń gbò bá kú ó mọ̀ pé mo gbé hypocrite ara rẹ ó rí pé ìsàlẹ̀ náà lọ́nà máa tiẹ̀ bọ̀. Mr. Ṣọlá kò sí tó ṣe tí mi ní fún ẹ̀ wọ́nì torí èmi ní díyà rẹ̀ ìyìnsàbòsí ẹ̀mí ara mi àmọ́ àwọn èèyàn jẹ́ ń gbádùn bàbá because wọ́n rí i pé mo ń sọ̀pọ̀tì ẹ èmi ń sọ̀pọ̀tì ẹ tó bá délé bí òótọ́ èsì kúrò lórí pé àwọn Fúlàní ti ń pa àwọn èèyàn wá sẹ́ kábíyèsí ọ̀ní ìrìnsà àti ń bọ̀ tipẹ́ dákun Ọlọ́run ní màá fi bẹ̀yìn o Ọlọ́run ló gbé yín sórí ipò àdánwò tí Ọlọ́run ti ara Sunday sọ̀rọ̀ ẹbẹ gbogbo fẹ̀ àtọmọ Oòduà ẹ dákun ìran yín iṣẹ́ ẹ má gbà sódì Ọlọ́run fẹ́ fi àdánwò mímí wò ni torí àdánwò ni o ó ní máa dán yín wò oríṣiríṣi àwọn àgàgà tí ò tó yẹn ó rí yẹn fín ẹgbẹ́ tí ò tó yín ló fẹ́ lórí yín fi báyìí lẹ́yìn yín ló ti rí yín fín Ọlọ́run wá ní ọyá ẹgbẹ́ jáde ẹ̀yin mọ̀náfìkì kí àyàn ó lè bá pọ̀ káwọn tí kábíyèsí ó sọ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ẹ̀yin Ifẹ̀ ẹ̀yin ọmọ Oòduà ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ rí i pé Ọlọ́run ní mí yín wò ń fi wá hanra wa pé ẹ jókòó ara yín jẹ́ inú ara yín ẹ̀ tí inú yín ò mọ̀ síra yín ẹ̀yin Yorùbá tẹ̀ ń pariwo Yorùbá nation inú yín ò mọ̀ síra yóò tún fi hàn mí ìmọ̀ bóyá ẹ fi wisdom gbé lọ́bẹ̀ o èmi ń gbé ní perspective fún tẹ̀mí ń kànú Quran àti Sunnah Nabi pé ara tá Nabi ń sọ ní ṣé èèyàn nífẹ̀ẹ́ èèyàn tó gbé nǹkan rẹ̀ lẹ́bàá tó làkúnlẹ̀ báyìí tẹ́yìn sì ṣe báyìí fún àjọ sọ̀rọ̀ àbí ti máa ń sọ fún I've rolled with people that know people in this state mo ti mọ àwọn mafia tó bá lọ wo Scarface bàtí àwọn ènìyàn yóò even trust me I don't even trust myself lọ́wọ́ Apasino àbí kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ ní múvì Apasino náà ní sọ Apasino ni àbítàwọn náà ní Apasino lọ́wọ́ àtẹ Scarface ó ní ìwọ obìnrin I don't even trust myself tó gbọ́ ọ̀ká tó wà níwọ̀ ìyàwó mi ọgbẹ́ tí mo sọ fún ẹ ló ṣẹlẹ̀ Yorùbá bíi dáàdì mi Haúsá ni Yorùbá ni àmọ́ bíi ilẹ̀ Haúsá ọ̀rẹ́ Sanusi dáńtàtà ni dáàdì mi á ní Yorùbá á ní o fẹ́ mú nǹkan ó fẹ́ tẹ ìpànù ẹ jọ sọ̀rọ̀ báyìí sórí ẹ ń ṣe conference meeting àwọn tẹ́ ń bá ṣe conference meeting Yorùbá láìṣe Ìgbò láìṣe Haúsá ó tún wá gbé fídíò ni wọ́n á rìkọ́dù ó wá sẹ́ndì ẹ̀ ẹjọ́ ṣé wọ́n nìkan ló bọ́ bá wọn ẹ̀pọ̀ tí ẹjọ́ bọ́ bá o àmọ́ wọ́n nìkan náà ni ètò bá ti ń pè nílà náà wọ́n náà ló máa forí kó gbogbo ẹ̀ kábíyèsí ẹ má bínú o Fọlánìkọ́ Ọlọ́run bẹ̀ yín o gbogbo ọmọ Oòduà gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Ilé-Ifẹ̀ mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín ànábì ní ẹni tá bá sì fi Ọlọ́run bẹ̀ kó gbọ́ tó gbogbo anilá nídìí Ọlọ́run àti oníṣẹ̀ṣe Elédùà bá fẹ́ kí Elédùà máa dá yín lò Elédùà la fi bẹ̀ yín Ọlọ́run náà ní jẹ́bẹ̀ 99 name lónìí nísìn ń bọ̀ wá bẹ̀bẹ̀ wọ́n dalẹ̀ rẹ̀ ni kò bá má jáde ibọ̀ ní nìta àríbáyà jẹ́ yẹn búwọ̀ ní nìta fún ní akọni Oòduà ibọ̀ ní nìta náà tó fún lákọni Oòduà ó fẹ́ràn ẹ̀ ló fi fún ara ìfẹ́ náà fẹ́ràn ẹ̀ wọ́n náà fi fún ẹ̀mẹ́jọ dàrú ìfẹ́ tọ́nà ń gbé sí yín láàrin Ilé-Ifẹ̀ àti olóyè Májàsọ́lá kábíyèsí ẹjọ́ wà ńbẹ̀ ẹ mọ́ wu àwọn ọlọ́tẹ̀ ọmọ Yorùbá wọ́n ti ń dìtẹ̀ báyìí wọ́n ti ń dìtẹ̀ rẹ̀ wọ́n ti ń kọ̀kọ̀ kúkọ̀ wọ́n pọ̀ lórí péjì mi àtàwọn ìtàn tún ṣíà ìkan sọ̀rọ̀ sí ó ní you I talk we believe in violence kíní kankan ẹwà wọn lórí ibú ọmọ Yorùbá ẹgbẹ́ wọn ní o inú mi ṣe máa ń sọ yí pé gbàtàn sọ̀rọ̀ Ìbàdàn sí mo ní state tó worst jù ní Ìbàdàn torí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwọ̀ tẹ̀ ṣe èpè ń jà wá ni ẹ̀ ń ṣe mítìnì ẹ̀ tún ṣe fídíò ara yín ẹ̀ tún wá abájọ táwọn mílítírì tó bá fẹ́ wọ̀ ní 12 council àbí 12 joint tí wọ́n tó máa ń gba fóònù tó máa ń gba gbogbo ẹ̀ mẹ́sẹ̀jì fún Májàsọ́lá
lẹ́sìn fún ọ náà tó ń bá wọn ṣe Yorùbá nation sórí pé Yorùbá ní dalẹ̀ Yorùbá bá ẹ tí ìdébì kankan wọn. wọ́n sọ̀rọ̀ ń kọ̀rọ̀ yàrá ẹnìkan sì gbé ó sì lọ tà á Yorùbá ẹgbẹ́ rẹ̀ sì gbé ó náà tún gbé ó náà tún ṣe àtòrí owó tó fẹ́ ní owó tó filẹ̀ ẹ̀jẹ̀ máa lọ. kábíyèsí mo wá bẹ̀ kábíyèsí mo wá bẹ̀ àti gbogbo ọmọ Oòduà pàápàá jùlọ àwọn ọmọ Lúfẹ̀. This is his downfall òkìní kan ti ṣẹlẹ̀ sí ẹ dúró Ọlọ́run mi ọmọ Ifẹ̀ wò Ọlọ́run mi kábíyèsí wò Ọlọ́run mi ọmọ Yorùbá wò ṣe wá rí gbogbo àmì wo gbogbo àlẹ́ tẹ́yìn sọ pé kíní kò sí tí Ọlọ́run ti ní ó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ wọn tọ́lọ́run bá wá ní tí ó ṣẹlẹ̀ sẹ́ńdẹ̀ lẹ́yìn ìgbà yẹn owó tí bá ti ń bẹ́nu ẹyẹ ìhalẹ̀ mọ́ tí bá ti ń bẹ nínú almafus ìwé tọ́lọ́run ti ń pàṣẹ ní ó ṣẹlẹ̀ nù kádàrá yóò máa gbé lókè yóò jábọ̀ yóò ṣe kíní kankan kó ṣe Ọlọ́run tó bá wu Ọlọ́run tó bá wu Ọlọ́run ẹ̀yin kọ́ ló sì ṣẹ̀ kábíyèsí ló sọ̀rọ̀ rẹ̀ tí ẹ gbìjà kábíyèsí lọ bọ́ bí ọba ara yín sẹ́bẹ̀ gbìjà jùlọ ntí ó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ ntí ò lè ṣẹlẹ̀ kó sí ń tẹ̀ lè ṣe fún ẹ jókòó ara yín jẹ ọlọ́tẹ̀ ọ̀tẹ̀ tí ò jẹ́ Yorùbá lóbi kankan nu. Ta ni ẹ tọ́nu bá fẹ́ lò ní Ọlọ́run ló gbé síbẹ̀ kì í ṣe agbára ẹ̀kọ́ ọkàn bá rẹ̀ èlò ló ní lọ ìjà mélòó ló jà tá ń bá jà àmọ́ fúnra Ọlọ́run ní bàbọ̀ eléyìí tó ṣe ọyá lọ ṣe eléyìí ó mú jẹ eléyìí ò ní mú jẹ Ọlọ́run ti kọ́ gbogbo ẹ̀ kábíyèsí mo fọlá nìkan Ọlọ́run bẹ̀ yín mo fọlá tóbi Ọlọ́run bẹ̀ yín mo fọjọ́ ọjọ́ kan oṣù Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ dákun ọmọ yín ni o ẹ̀yin lẹ fún lákọ ní Oòduà gbogbo Ifẹ̀ ẹ wá fún lákọ ní Oòduà Ilé Ifẹ̀ o ẹni akọ ní Oòduà of Yorùbá land ẹ má jẹ́ kí fẹ́ wọn ó dàrú torí àwọn ọlọ́tẹ̀ pọ̀ kábíyèsí àwọn social media mú pọ̀ lórí àwọn bloggers wọ́n pọ̀ lórí tán bú yín o ẹ̀dí wọ́n ṣàn bú yín wọ́n bú yín kì í sàwọn èèyàn nìkan lẹ́yìn tó bá kó Yorùbá 100 lẹ̀ 90 ní bú gbogbo ọba Yorùbá kì í sẹ́yìn nìkan gbogbo ọba ilẹ̀ Yorùbá náà bú àtàwọn lídà. táwọn gómìnà bá fọpọ lọ ṣe ẹ̀yin kábíyèsí lè wọ́n ọkọ máa pè wọ́n sì gbàgbé pé ọdún mẹ́jọ ń ta wọn ikú ní yọba lóyè ẹ̀bẹ̀ Yorùbá tí ń gbà tẹ́ ti débẹ̀ sí àwọn gómìnà tó ti kú ń bẹ tẹ̀sí wà ń bẹ bóyá láìpẹ́ gan tẹ́ ti jẹ àbí ikú bàbá yèyé lásọ ẹwùjọ́ tán ti jọba ẹwùjọ́ gómìnà tó ti wà àtàmì àti gbogbo ẹ̀ tán sì wà ń bẹ dọ̀la Mọ́jàsọ́lá ṣọ́ra ṣe fúra àwọn tó kó sẹ́gbẹ́ wọn nífẹ̀ẹ́ rẹ àwọn Yorùbá tó ń jà fún nìyí o Yorùbá nìṣàn tó ló fẹ́ tó ń pariwo nìyí o ọ̀rọ̀ Yorùbá nìṣàn náà lẹ́ ń sọ o àbí Yorùbá náà lẹ́ ń sọ o níbi tí ẹ ti ń sọ̀rọ̀ kí wọ́n tún wá gbọ́rọ̀ rẹ jáde kan lọ rìkọ́dù ẹ̀ sórí pé ọ̀rọ̀ mi ń tà bí ọ̀tà báyìí babaláwo ìjọba bàbá bá sọ̀rọ̀ bóyá kẹlẹ́mì pé bàbá bá sọ̀rọ̀ Rilwanu ó ní àwọn ìjọba náà mo ní èmi ò máa ti sí tí ó kó bá ajẹ́pọ̀ lílu olórí ibú èèyàn ní mínú èmi ní Ọlọ́run kọ́kọ́ fi sílẹ̀ ẹnu náà Ọlọ́run ló ń pàṣẹ dáadáa fáwọn èèyàn ìwọ òṣìṣẹ́ ìtẹ̀mí ń sọ lórí bí náà ni mo ń ṣe lẹ́yìn ẹ̀yin kọ́lẹ́ jìyà èmi ní jìyà tí ń bá ṣe èmi ní jìyà bòsí ẹ̀yin alábòsí ẹ múra sí ọ̀rọ̀ mi ń ṣe báyìí Mọ́jàsọ́lá àbí ọ̀sẹ̀ kò ní jù yín lọ kábíyèsí àníkú Ọlọ́run la fi bẹ̀ yín o ọjọ́ kan oṣù rẹ̀ la fi bẹ̀ yín ẹ̀yin ọba la ti ń bọ́ ba kò sẹ́ni tó lè bọ́ bá ń ṣe jú ẹ̀ ń sì ń bọ̀ wá dọ̀bà lẹ́ ń bọ̀ wá kó jẹ ẹ̀yin náà wá bá wa advice ẹ̀ pé ṣé o rí o akọni sọ̀rọ̀ tán ipò tó wá sí ìwọ̀n ìsọ̀rọ̀ tán ṣé o rí sí ìwà pé kò sí street knowledge tí èèyàn bá dàgbà sí street ó depend àwọn tó bá mingle gbogbo ẹni tó wà lórí street kọ́ ló gbọ́n gbogbo ẹni tó wà lórí street kọ́ ló mọ̀ ọ̀rọ̀ sọ àwọn wàá wá wọn pé àwọn láìwò làwọn lè àwọn náà ń pè ní wise men being on the street doesn't mean guarantee pé you are wise because you do some stupid shit.
kábíyèsí ẹ bá wa pé káwọn ará àfẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n inú ààfin jókòó jápẹ́ bọ́ yín sọ̀rọ̀. Mo ti sọ fún many time. Yorùbá ló dálẹ̀ Yorùbá yìí o, Yorùbá nation. Haúsá ò sí láàrin wọn o, Ìgbò ò sí láàrin wọn o, Fúlàní ò sí láàrin wọn o. Ọmọ Yorùbá náà jọ ń ṣe mítìnì, òǹjókòó níbo ló jókòó sí. Ọ̀rẹ́ ará Canada, ará London wá pera wọn láwọn ń ṣe mítìnì pé bó láti fẹ́ máa plan gbogbo logistic o, ní wọ́n bá tún dalẹ̀. Àmì ìṣe mi ká pè mí ni tẹ́lẹ̀ bá bá mi sọ̀rọ̀ Yorùbá nation kan, màá fún ní bá bá èpè. Ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ló mú wa. Kábíyèsí ẹ dákun, ẹ ṣàmójúkú o, ẹ fi wo ṣaláì gbọ́, ẹ ṣe bẹ́ẹ̀ tí ó tẹ́ ẹ gbọ́. Mo ti ẹ̀kú mọ̀ pé kábíyèsí mi àbí àtòun àtẹ̀yìn ẹ sá mọ̀ pé àbẹ́ méjì ń sìn kábíyèsí bó bá jù mí lọ, òun fa kọ́ni jù mí lọ. Ẹ bá sì dé àtúnbọ̀ àti bọ̀ níkọ̀dọ̀ yàrá àwọn bá yẹn ń ṣe láti máa ṣe bẹ́ẹ̀ lọ. Dákun kábíyèsí mi ojú òní tì í ní bá forí adé bẹ́yìn, àmọ́ ìsìláàmù ò gbà. Ọlọ́run ní ànábì ní ká máa fi bẹ́ èèyàn, ẹni tá bá sì fọlọ́run bẹ̀ náà kò gbọ́. Ó gbọ́dọ̀ gbọ́ torí Ọlọ́run méyìn wò pẹ̀lú Sunday Igboho nù pẹ̀lú ọ̀rọ̀ tó sọ àtàyìn yòókù náà. Gómìnà wa Ṣèyí ọmọ Mákindé, ẹ̀yin náà ní àbí Ọlọ́run mi ẹ̀yin náà wò, ó fi Sunday Igboho mi yín wò. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá pẹ́jù lórí oyè ọdún 8 tọ́nà bá fún yín lẹ́lẹ́kejì, Ọlọ́run níjó kọ yín ó bàjẹ́. Àwọn nǹkan kan wà tí gbogbo South West governor àbí federal government bá ti ṣe tí Sunday ò ní jáde sí. When government faith is responsibility, ọmọ ìlú náà gbọ́dọ̀ ṣe kíni. Lamẹ́ríkà náà ó ṣẹlẹ̀ pàtó ní pé only Black Lives Matter wọ́n wá dìde ànígbà. When government doesn't protest citizen náà lè protect ara wọn. First time in American history, 4th of July, wọ́n hang èèyàn nígbà táwọn kílókọ àwọn ọmọ mi ẹ̀ tí wọ́n gbéjà lọ sí Slow Mountain. Ẹja sọ fún yín o, àti monitor ní gbogbo state o, àwa wá sí ẹ̀kọ́ta yín báyìí o, ẹ jáde o, tẹ́ bá fi lè pa dúdú ẹyọ kan, battle to finish ni o. First time in American history, redneck ò lè jáde. Mo ní redneck, àwọn kékèké Slow Mountain ní adáwò lẹ́kọ̀ọ́ta àwọn Black Lives Matter. Everybody nílò láti gbé mọ́ báwa náà ṣe ní wọn ẹ̀já lọ bá wọn wá bí yín dákẹ́ pa nìkan. In American history wọ́n hang èèyàn 4th of July kò ṣẹlẹ̀ rí. Wọ́n protect ara wọn. Páàkì ti G1 láti 96, all white in working for us. Blood, one love. Ṣé one love la fi ń bára wa ṣe ilẹ̀ Yorùbá làwọn kan tó dalẹ̀ Sunday Igboho. Bí táwọn mùnáfíkì yẹn ò sọ̀rọ̀ lọ́nu pé olórí ibú lẹ́yìn tẹ́ rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ Sunday náà wá ń sọ. Ṣé tó lórí ibú tó rìkọ́ọ̀dù bá rìkọ́ọ̀dù ṣé gbọ́n tí Sunday sọ lẹ́yìn? Nǹkan kan náà ní Ọlọ́run ló fẹ́ fi. Thank you very much. Kábíyèsí ìwọ̀nba tó lọ ń gbẹnu mi sọ yókù dọ́dọ̀ yín ẹ̀yin sí àbí ẹ̀já gbẹ̀yìn jẹ. Ẹ má bínú èmi wá ka kọ́mẹ́ǹtì o, mo wá bẹ̀ ọba kábíyèsí adé ẹni ìtàn ni o, mo wá bẹ̀ wọ́n, mo wá fi tútù bẹ́ẹ̀ lọ́n bẹ̀ wọ́n. Ọmọ yín náà ní ẹ̀yin lẹ fi joyè, ó jẹ ẹ̀kọ́ rà lọ́wọ́, ẹ̀yin lọ́nà wá ní ọyá lọ mi ọyìn ọ̀jájá wò, sọ̀rọ̀ báyìí káwọn tó ọ̀jájá ó ṣe, káwọn táwọn ará àfi ó ṣe. Àmì ọmọ mi Kàfáyà àbíta ni ẹ Àjọkẹ́, mo fẹ́ wé fún gbogbo yín kí n tó máa lọ. Èyí sọ̀rọ̀ mo wá sí bí ká máa sọ̀rọ̀, mo wá bẹ̀ kábíyèsí kó náà sì wá ní kó yá ara rẹ̀ ní etí mo sọ ń kọ̀rọ̀, òun náà mo tún wá sọ ń gbangba. Ọlọ́run ní ẹ má sọpọ́tì lórí àìdá, tí ò bá dáa tètè sọ fún, tún sọ ń gbangba. Bó bá ti ń sọ lẹ́yìn ànábì ni má sọ lẹ́yìn lásán, tún sọ ń gbangba pé mo ti sọ fún tó bá ṣe èmi òun ni ò gbọ́ràn, Ọlọ́run wájú gbọ́. Èmi àti Kọ́lá ní Belfast kò mọ tó lè sọ, oní bàbá abẹ́wárí
mo ní interview kó ló jẹ́ mọ̀ bí interview kọ́ ó yẹ kémi náà wà ní conference talk yẹn èmi ti sùn lọ́nìí mo ní ẹ̀hẹ́n Yorùbá ló tún ṣe yẹn àjọ ń sọ̀rọ̀ ẹ mọ̀ yàtẹ̀jẹ ìwọ tó ṣe ọjẹ sanaba bìsì àníwá nínú sàárè kọ́nà tó wá mọ̀ kó jẹ́ Christian kọ́nà bá ń pa kó pa lórí Christianity hùn kó jẹ́ kí ìyàrí ó pọ̀ dáadáa ìsàlẹ́nu náà ni monafik ń lọ kìí ṣe wọ nìkan obìnrin àtọkùnrin ní wa lọ́nà promise o ẹ̀yin ọmọ Oòduà mo bẹ̀ yín o mo fọdá ìnùkọ́ náà bẹ̀ yín mo fọdá ètò ọbẹ̀ lọ́n bẹ̀ yín ọba mi Ọ̀jájá wà ẹ̀wọ́n lápọ́ náà tó gbé yín sórí ipò ó náà la fi bẹ̀ yín ẹ dákun ẹ bá ń pè é ẹ bá ń sọ̀rọ̀ fún pé tí ẹ bá ti fún ẹ ní oyè ilẹ̀ Yorùbá ó ní bí ṣe ń sọ̀rọ̀ gbogbo àwa Yorùbá tá à ń bínú lẹ́yìn pé gómìnà òṣèlè nǹkan tí wọn fi ọba òfin lè sọ̀rọ̀ nù chairman local government yìí ṣẹgbẹ́ ọba o wọn sì rí bẹ́ẹ̀ ní England o tí wọ́n bá ń ṣe nǹkan ní parliament Queen of England àti gbogbo àwọn lords everybody máa dìde ni bí ó bá jókòó wọn ní jókòó tí ó bá náwó wọn bí wọ́n dá kí wọ́n náwó sí i wọ́n sì dá tilẹ̀ wa lẹ́yìn nílẹ̀ Yorùbá ṣáà tún wà lóko ẹrú ni ẹ̀ ń jà fún Yorùbá nation ẹ kọ́kọ́ jà yìí pé gbogbo Ọlọ́run tán ṣe yẹn káwọn kí wọ́n ẹ̀ àtẹ̀ kí wọ́n change ẹ̀ local government and chieftaincy title kí wọ́n change ẹ̀ give power back to ọba kí wọ́n lè bá pàṣẹ fún ọmọ wọn tó jẹ gómìnà ọmọ wọn ni yóò kú ń bẹ́ẹ̀ táwọn apá àwọn olórí pípé bíi ti Akérédolú ló wà ń bẹ́ẹ̀ ni tí àwọn yẹn káwọn gọ́ọ̀tì sọ pé ẹ̀ hà ti lọ bó lọ bó ṣe máa dìde fún gómìnà ọba ò lè jáde láàfin kábíyèsí Olúbàdàn ò lè jáde tí chairman Ìbàdàn South West tó bá fún wọn ní order tí ò sì rí bẹ́ẹ̀ ní England sáwọn Yorùbá máa lè tó wà ní National Assembly wọn lè rèsì motion ẹja gbé àṣì lọ́dà British rule mọ́ láti 1960 torí pé yẹn sọ̀rọ̀ kó láìkí tọ̀rọ̀ nígbàgbọ́ wọ́n yọ Dànsúkì bọ̀dá mi sí aka àwọn náà sọ bẹ́ẹ̀ pé mo lè yí olúwarùn tí ó sì tí ó ṣẹlẹ̀ mi kàn fẹ́ ṣe ni ẹ̀sìn fẹ́ gba Yorùbá nation ṣé Yorùbá nation bẹ́ẹ̀ sì máa ṣe náà nù tẹ́ ń dalẹ̀ ara yín mẹ́jà sọ́lá ẹ̀yìn láti ń sọ tẹ́lẹ̀ public ni n tí ń bá support rẹ ń support yẹ ètí ń bá support yẹ mo ti lọ fún ń support yẹ torí pé kánú ti gbọ́rọ̀ ni mo ti ní ẹnìbọ̀ tó bá ṣe bá mi ṣe mítìnì àfàwọn tó bá jẹ́ tiẹ̀ tẹ́jọ jókòó inú àbáwọn máa fà lò ní Yankee mo tún wá lọ́dọ̀ bàbá mi àgbà mi Àkànjí Àríbí Adédùbú yóò máa dìkọ́ yìí ọ̀tọ̀ ní tí ó sọ bójú wá wà public ọ̀tọ̀ ní tí ó sọ tàbá jókòó ta lówó rọ̀lẹ́ ọ̀tọ̀ ní tí ó sọ tàbá jókòó nísàlẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n sọ tó bá dókè bá ti já wọn kákọ́ tó bá tún dókè living room tẹ́ ọkọ̀ kan lẹ́nu ọ̀nà tó bá tún jókòó síbẹ̀ wọ́n tún lọ́sàn dá living room ọ̀tọ̀ làwọn tó ti bá wọn wọlé ọ̀tọ̀ ní tí wọ́n tún sọ bàbá sì wọnú ọpọlọ mi wọ́n aláàbí kí máa tẹ̀lé wọn tó wà kó àwọn Àtàlájà Bọ́sẹ̀ àbí Bọ́lárùmí ìjọba ẹ̀ máa lọlé gbogbo tí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí bàbá mú mi gbà wọn bàbá tún ti wá sẹ́ǹdì àwọn èèyàn sí mi àwọn náà máa fi indirect bẹ̀rẹ̀ pé bàbá sọ pé èmi tí mo ti bá wọn máa fi àlò mo tún wo kò sí tí mo wò l'Amẹ́ríkà ju máa fi àmòfin lọ mo tún wá bá wọn lò èmi náà máa ju dìkọ́ ẹlẹ́ máa sọ tí bàbá ò sọ máa ti wá lọ wá kó àwọn ọmọ mi méjèèjì Òjó àti Bíọ́dún máa ní ọ̀pọ̀ mi làwọn ọmọ ẹ̀ tí wọn kó mo ti bá máa fi àlò níjọ́ bàbá rí 48 loss of power lọ́wọ́ mi àṣẹ bàbá ti respect mi èmi ni wọ́n tí wọ́n wá ní o èmi wà máa sọ ní bàbá sọ tí ìfi jáde láì kò jẹ́ tí ó gbọ́ gbogbo ẹ̀ mo sọ fún Mọ́jà Ṣọlá ó wà nù bẹ́ẹ̀ ó wà nù lé wọ́n rìkọ́dù ẹ̀ wọ́n rìkọ́dù ẹ̀ tán báyìí wọ́n jáde jù sórí social media ní tó máa implicate ẹ̀ ní tó máa kó bá tí wọ́n kó létí jọ ó mo sọ gbogbo tí mo sọ lórí social media mo dúró lé ẹ̀tún lé wọ́n tún lé doctor mo ti archive ẹ̀ kò sí lórí péjì tẹ́fì bẹ́ẹ̀ nígbè tèmi náà jáde nínú USB èmi kọ́ ohun tí mo sọ mo dúró lé sórí nsìn ó ti fi Yorùbá mi ẹ̀ ó fi wọ̀ mi ọba mi Ọ̀jájá ó fi wọ̀ mi Yorùbá land àwọn Yorùbá tó ń jà fún un if I were you drop sọ pé mi bá ń ṣe mọ́ owó rẹ̀ ló ń ná Professor Akintoye ti ń ṣe ìtúwò ṣe àwọn ti ṣe kọjá bẹ̀ tó padà kó ń bẹ̀
má bá wọn anybody ṣe meeting mọ́ láyé rẹ tó bá ti báyàn ṣe meeting watch your mouth. How many times have I told you? Tápò ti gbọ́ ni tó bá ti gbọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ò ní jáde bí dáa sọ̀rọ̀ mi ti wà wé fẹ́ ni wà brush ẹ̀ sẹ́gbẹ̀ bóyá wọ́n ṣe gbé wá ní kábíyèsí ilẹ̀ tó yẹ kán sọnù ó tán ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tó ní lè sọ ń sojú Ọlọ́run má sọ mọ́. Báwọn bí mi ṣe tí bá sọ lẹ́yìn gbogbo ìlú tó mọ gbé lẹ́tí má sọ fún ìjọba o tó bá tó sọ̀rọ̀ tó yẹ kó sọ tó sọ fún yàn kì í ṣàbòsí torí ó ti ṣàbòsí nù àbí tó bá lè sọ́ọ̀ṣì ojú ẹ̀ lákùnjọ tó yọ lọ má ṣe mọ́. Ọlọ́run fẹ́ fún ẹni bá lẹ́sìn yóò kó jẹ́ o wọ́n bí tí wọn náà sọ́ṣẹ́ nìkan lè wí níjọba ní àwọn tó jókòó sójú diaspora kí ni ẹ mú Sunday Igboho ẹ bá ṣe kí ní kan ṣe kí ni ọmọ àlè ní tó bá tó máa mú kí lẹ́sìn gbogbo ẹmu ti fi bá mẹ́jà sọ́dá sọ̀rọ̀ èyí tẹ̀sán pé bàbá ẹ̀yìn bá ta ní sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ ọmọ mi nì ẹni tí ń bá fẹ́ ni mo fẹ́ fún ṣe tó bá ṣubú sí ṣópè mi ni àwọn olórí búkú tí ń ti wọn níbà débẹ̀ yóò kú yadami yóò kú màmá yóò kú ìyàwó rẹ̀ kékeré yóò kú àwọn lóyà bọ̀ tó bá ilé rẹ̀ ọ̀dà èyí méjì lórí bàbá dé dúdú mọ́ take time o jókòó jẹ́ kábíyèsí ẹ dákun afọláàdì kọ náà bẹ̀yìn ọjọ́ kọ náà tó gbé sórí oyè mo fi wá bẹ̀yìn àmọ́ sọ yókù lẹ́yìn ẹ dákun gbogbo ọmọ Oòduà mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ nílòkù lẹ́yìn odi tájọ wà ẹ wò pé àdánwò ní fúnlẹ̀ Yorùbá àdánwò ní ó fẹ́ fi dán yín wò ní ó fẹ́ dán wa wò ó ti gbogbo nǹkan láàmà fi dán yín wò gbogbo nǹkan tíráyà ni agbáwò sí mọ́ra wọ́n ṣe bẹ́ẹ̀ fún Jésù ẹni bá jẹ́ Christian wọ́n ṣe bẹ́ẹ̀ Jésù ní baba dáríjì wọn torí pé wọn mọ nǹkan tó ń ṣe wọ́n ṣe ànábì náà ọ̀rọ̀ tó sọ ní oníwọ̀ náà bá fi orí wọn lẹ̀ tí bá ní kó pa wọn rún sí táwọn ò bá gbà àwọn ọmọ wọn jẹ́ wọn ó gbà ẹ̀yìn náà wò pé lẹ́bàá ọlọ́run bá dáríjì kò mọ tí ń ṣe wọ́n sì jó kó sí ọ lórí mo ti arrive arrive jókòó jẹ́ mo ti sọ fún ẹ lẹ́yìn mo tún wá sọ publicly sí fún ìpè ẹ̀yìn tẹ́ni tẹ́ pè mí pé mẹ́sẹ̀jà mélòó mo fẹ́ ká mélòó fẹ́ máa download èmi ìṣalábòsí ní ṣàbòsí mo ti kà pé ẹ bá ti ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ òun ló ní ńlọnú nánú sálẹ̀. ẹ̀yin Yorùbá ṣé pé ìpò Awólẹ̀ náà ní sí ń jà wá ẹ̀ tí débì kan lẹ́tí ń dalẹ̀ ẹ̀yin ọmọ àlè oníkọkúkọ tẹ wà lórí péjì mi tẹ wà lọ́dọ̀ mi tẹ jẹ́ friendly ẹ lọ delete ara yín torí ìfẹ́ràn yín torí pé o ti so hatred ẹ sì ń kó bára yín tẹ́ mọ̀ Jésù ní how can you love God tó bá jẹ́ Christian ó ní how can you love God that you never sin when you hate a human being that beside you you are a liar you did not love God how can you love God ó rí Ọlọ́run rí ìjà lára yìí sì tán bọ̀rọ̀ ó fẹ́ ẹ̀kọ́ bọ́lọ̀ ń ṣe dáa bọ́lọ̀ ń ṣe gbélẹ̀ ló ṣe gbélẹ̀ yẹn ẹ kàn máa larí mọ́lẹ̀ náà ni kí lè fi ètò ẹ̀sìn yẹn jẹ́ lọ́sí ni thug will be thug. Do you know the definition of thug? Educated illiterate. Ní common sense you are destroying your life with your finger thinking òun bá gbowó jà òun kan tí tẹ́pọ̀ náà ló gbà ní day of judgment. Are you people daft? òun kọ owó rẹ̀ báyìí ló fi ń kọ̀kọ́ kúkọ torí pé ó sọ̀rọ̀ àbí ó wọ̀ pé ọlọ́run fẹ́ ọlọ́run ti mi bọ̀bọ̀ ìwò ọ̀rọ̀ tó wá sọ nǹkan ni wàhálà ẹni tó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ń ni wọ́n fi mọ̀ pé ó sọ̀rọ̀ ó kọ́kọ́ lọ bá ẹni tó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ń pé lórí ibu lẹ́ni tó rìkọ́ọ̀dù ẹ̀yin Yorùbá yìí ẹ kọ́kọ́ àtàkì àwọn yẹn kẹ́ ẹ tó wá bú òun kẹ́ ẹ tó wá pòun sáké kẹ́ ẹ tó wá sọ pé rèrè ò pé ẹ kọ́kọ́ lọ bá àwọn yẹn alábòsí ni gbogbo yín ẹ tìyà àbòsí wájú Ọlọ́run hatred náà ni hatred táàtù ni hooligans ni táàtù náà ni Ọlọ́run sì ni olówó ju yín lọ ló bá tọ́jú bá tì yín àtẹnitẹ́ wà láàbúrọ̀dù náà tẹ́tí lo 40-50 years ẹ̀ ní tó ní ti ń bí yín nínú ẹ máa ń sọ abẹ́ ìbàjọ́ ń sọ náà ní ebíkẹ́ láti tó láti pa àwọn náà kórè wọn ò pé àwọn tọ́ọ̀gì ló ń kò tẹ́lì àwọn tọ́lọ́ ni wọ́n kò tẹ́lì ní wàhálà àti ẹnu nígbà tó lọ́wọ́ dá ọ bẹ́ẹ̀
kẹ́hìndé tèmi wà nàìjíríà ọdún gbogbo tó bá dé airport bóyá lọ pàdé èèyàn ni èmi ti gbé gbogbo tẹ́yìn fẹ́ lọ sóun ṣe lọ́hùn ó sì pé ayé christian love your neighbor like yourself. And I believe you are not a true believer until you love what you love for yourself. Do you love what you love for yourself? When somebody is fighting for his own, one people and me say tribalism, only tribalism. To love your people is not tribalism. And you want to support people want. To love your people is not tribalism. What is tribalism when you support your people in wrongdoing? You see, Igboho ṣe nǹkan tó wrong. Bẹ́ẹ̀ mi bá gbé lọ lórí mo gbé lọ sórí pé Ọlọ́run mi wà at the same time ó wrong gbọ́dọ̀ wá correct ẹ̀ sí pé ó wrong. But bí tó ti ṣe tó wrong yìí àwọn tó yẹ kó correct làwọn lórí ibùdó ọjọ́ ṣe meeting. Àmọ́jà Ṣọlá bàbá olóyè ẹ má sọ bẹ́ẹ̀ tó ta bá wà ń ta wà láàrin wa tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ó ti pọ̀ ju ẹ má sọ mọ́ wọn ò correct ẹ̀. So gbogbo wọn ráàlì ẹni alábòsí ká tó wá lórí ibú tí ayé rẹ̀ ó da tẹ́tà ayé rẹ̀ ò ní da tọ́run rẹ̀ ò ní sùn ọ̀ tó wá rìkọ́ọ̀dù tó wá lọ ń tà á gain kí ló fẹ́ gain. So Mẹ́jà Ṣọlá wọn fẹ́rẹ̀ mo sọ fún ẹ orí street lọ ti bá mi náà tẹ bá sọ̀rọ̀ fún ẹ tí bá sọ̀rọ̀ fún ẹ táwọn mẹ́ta bá lò orí wọn burú àwọn tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ kí lẹ mọ̀ kí lẹ rírí ogun mélòó lẹ ti jà take time mo máa sọ̀rọ̀ tán iye yìí díẹ̀ tó wà lamẹ́ríkà tí ń bẹ̀ bú mo tún sọ fún ẹ mo ní bóyá sọ gbogbo ọ̀rọ̀ náà dáadáa tó sọ̀rọ̀ ó ní akọni sọ̀rọ̀ tán. wáyà tó ṣe gbọ́ràn ní street knowledge street wise ikú tá a bá ti bẹ̀ sọ̀rọ̀ nígbà tí pè ẹ́ pé Mẹ́jà Ṣọlá mo lọ́gbọ́n àwọn tó ṣe PR àwọn journalist òtún ní àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ àwọn méjì ní kó máa sọ̀rọ̀ wọ́n máa fún wá dúró lẹ́yìn ẹ̀ orúkọ American president yóò máa wo left àwò right àwò left àwò wájú ó ń wo àwọn street writer ẹ̀ nìyẹn tó yẹ kí n dáhùn wọn ti gbé wọn ti ní sáà tí wọn bá ti fún ó máa brush ẹ̀ dání next wọ́n fẹ́ fi ẹ́ tajà wọ́n fẹ́ràn gbogbo àwọn tó ń pè fún gbogbo àwọn newscaster tó rọ́ wọ́n fi ẹ́ tajà ní o nígbà tó bọ́ Akimu Asisi tó jẹ́ pé kíní sí tó wà ní kíní tó lọ pé àmì náà Adédúgbò Rambo ẹ̀ bàbá tó tarí pàǹdì yẹn mo ní o tiẹ̀ dábẹ́ èmi náà ẹ má pè mí lára bọ̀ ẹ̀ mọ́ sórí dákùjọ tó ẹnu mo fọ́lẹ́ ẹnìkan lọ́nbẹ́ tó bá fẹ́ mú tẹ́ bá gbọ́ wọn tẹ́jọ́ ń lọ jẹ́ kí bọ̀dá lẹ́kan ní mo yẹ wọn ní ìsìn àwọn ní gbọ̀ǹkàǹgbà kan ẹgbẹ̀gbọ́n wà nù bọ̀dá mi ni wọ́n nílé wa ń sàlòsì ní wọ́n tẹ̀lé ọ ẹ lọ dọ̀bálẹ̀ wá pò gbogbo àwọn tí ẹ wá jọ ṣe conference meeting yẹn wá pè gbogbo wọn ráàdì pé kò ní yẹ yín because ìṣubú ẹ̀ náà wá yẹn wọn fẹ́ Yorùbá nation wọn fẹ́ràn rẹ wọn fẹ́ Yorùbá nation tó bá fẹ́ràn Yorùbá nation wọn ní tí ò sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ láàrin wọn tètè pè ṣàkíyèsí tí bá ti gbọ́dọ̀ mo ti pè nígbà tí ó ti gangan instant kan mo ti pè ó ti kó mi àbí Mẹ́jà Ṣọlá ò ní right yẹn ò ní constitutional power yẹn bàbá àwọn ẹ̀kọ́ mò ń bá wí kò ṣe onáàlú against ẹ̀ wò Ọlọ́run wá wà lẹ́yìn ẹ̀ ara àwọn tọ́lọ́ sí lò náà ní kábíyèsí wọ́n mọ nǹkan tó ń sọ àwọn lọ́ọ̀ ni ò jẹ́ kán sọ̀rọ̀ Dàsúkì sọ̀rọ̀ ṣé ọbaṣẹ́ Ọ̀yọ́ ni sọ́ọ́dì mo ní kí Dàsúkì Sultan of Sokoto tí ò sí ẹ tó bẹ́ẹ̀ ó yọ kò sí nǹkan tó ṣe.